A kí wa káàbọ̀ ní ẹ̀kan sí orí ètò yín, ètò wa, ètò tí a pè ní àsìkò oore ọ̀fẹ́ fún ìyípadà. Mo nígbàgbọ́ wípé ayọ̀ la bá yín. A tún ti wá ní àsìkò yìí láti fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ̀rọ̀. Tí ẹ bá wà níbẹ̀ tẹ́ ń wò mí, ẹ jẹ́ kí a gbé Bíbélì wa sí inú ìwé ìkíní Sámúẹ́lì orí ìkẹtàdínníọgbọ̀n, ẹsẹ̀ kan péré là á kà, ẹsẹ̀ ìkíní tó wà ńbẹ̀ nìkan náà la ó sì kà. Ìkíní Sámúẹ́lì orí ìkẹtàdínníọgbọ̀n, ẹsẹ̀ ìkíní. Ó kà báyìí, ó wí pé Dáfídì sì wí ní ọkàn rẹ̀ pé, ǹjẹ́ ní ìjọ́ kan li èmi ó ti ọwọ́ Sọ́ọ̀lù ṣègbé? Kò sì sí ohun tí ó yẹ mí ju kí èmi kí ó yára sá àsálà lọ sí ilẹ̀ àwọn Fílístínì. Yóò sú Sọ́ọ̀lù láti máa wá mi kiri ní gbogbo agbègbè Ísírẹ́lì. Èmi á sì bọ́ lé ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ ẹ fún wa láti tún lè ka ọ̀rọ̀ yín. A gbàdúrà wípé kí ẹ bá wa lọ, kí ẹ bá ọkàn wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a rí ohun kan tí ó lè ràn wá lọ́wọ́ nínú ìgbé ayé onígbàgbọ́ wa. Ẹ ràn wá lọ́wọ́ lásìkò yìí Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín. Dáfídì ṣe ìpinnu nínú ọkàn rẹ̀. Dáfídì ṣe ìpinnu láti sá lọ kúrò ní ọwọ́ Sọ́ọ̀lù kí Sọ́ọ̀lù ó má bàa pa á. Dáfídì, ẹni tí Ọlọ́run yàn wípé nígbà tí Sọ́ọ̀lù kò bá sí, òun ló kù tí ó jọba. Ṣùgbọ́n lásìkò sìnyí, ọkàn rẹ̀ ò dúró mọ́. Ìlérí Ọlọ́run ò dúró nínú ọkàn rẹ̀ mọ́, nítorí pé èrò ọkàn rẹ̀ ni wípé pípa ni wọ́n ó pa òun tí òun ò bá sá. Ó ṣe ìpinnu ní àsìkò àbí ipò tí ò yẹ kí ọkàn rẹ̀ kó wà. Lásìkò náà ló ṣe ìpinnu yìí. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí ipò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ipò mẹ́rin tí ọkàn lè wà tí ó lè mú kí a gbàgbé àbí kí a gbé ìgbésẹ̀ tí kò tọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń gbé ìgbésẹ̀ tí kò tọ́ nítorí pé nígbà tá a bá ṣe ìpinnu, ọkàn wa ò kì í sí ní ipò tó tọ́. Ipò tí ọkàn wa máa ń wà, ipò tí kò tọ́ ni lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá ṣe ìpinnu. Ẹni tó bá ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ ò bá tọ́, Bíbélì fi yé wa wípé ìgbésẹ̀ tí ó gbé, ìgbésẹ̀ tí ò dára ni. Ẹ má jẹ́ ká gbàgbé wípé bá a bá tiẹ̀ fẹ́ wò ó dáradára nípa gbímú ṣe ìpinnu, a kì í ṣe ìpinnu torí ọkàn wa, nítorí ọkàn ènìyàn lè tàn yàn jẹ. Bíbélì jẹ́ kó yé wa wípé ọkàn gan ó burú lójú ohun gbogbo lọ. Ìwé Jeremáyà orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án ló sọ bẹ́ẹ̀. Bíbélì fi yé wa bí ọkàn wa ṣe burú tó. Ó fi yẹ kí òye kó lè yé onígbàgbọ́ wípé àìṣe ìpinnu lórí ntọ́kàn ẹni bá wí. Ìpinnu onígbàgbọ́ lórí tí ọ̀rọ̀ Ọlọ́run bá wí ni, kò kí ń ṣe lórí tí ọkàn mi bá sọ, nítorí pé ọkàn wa ó lè tàn wá jẹ. Dáfídì ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ kò tọ́. Ìpinnu tí Dáfídì sì ṣe yìí, ó kó bá a lọ́pọ̀lọpọ̀. Kò tiẹ̀ yẹ kó jẹ́ pé irú ìpinnu bẹ́ẹ̀ ló yẹ kí Dáfídì ṣe. Ṣùgbọ́n nígbà náà ó ṣe ìpinnu yìí nígbà tí ọkàn rẹ̀ ò dúró ṣinṣin. Nígbà tí ọkàn rẹ̀ ò dára. Nígbà náà ló ṣe. Nígbà míì tá a bá ṣe ìpinnu lé orí ọkàn wa, ó máa ń jẹ́ ká gbàgbé kí ni ìlérí Ọlọ́run. Dáfídì ti gbàgbé ìlérí Ọlọ́run. Dáfídì ti gbàgbé àṣẹ Ọlọ́run. Ó ṣe ìpinnu lórí ọkàn rẹ̀. Ìpinnu rẹ̀ ni wípé tí òun ò bá sá, Sọ́ọ̀lù ó pa òun. Ó ti gbàgbé pé ẹnìkan wà tí ń dáàbò bò lọ́wọ́ ogun Sọ́ọ̀lù.
ó ti gbà pé wípé ẹnìkan ti ṣe ìlérí wípé òun ni ó jẹ ọba Ísírẹ́lì. Ní ojú ara rẹ̀, ìpinnu tó ṣe torí ọkàn rẹ̀ ni wípé òun lòun lè dáàbò bora òun, tí kò dẹ̀ rí bẹ́ẹ̀. Bákan náà ló ṣe máa ń rí lọ́dọ̀ tiwa náà. Àwa náà máa ń ṣe ìpinnu tí kò yẹ ká ṣe lásìkò tí kò yẹ ká ṣe. Ẹ jẹ́ kí n fún yín ní ipò 4 tí ọkàn wa ò gbọ́dọ̀ wà. Tí ọkàn rẹ bá wà nínú ipò 4 yìí, má ṣe ìpinnu rárá. Bó tilẹ̀ jẹ́ pé Bíbélì fi yé wa wípé má jẹ́ kí ìpinnu rẹ kó dá lé lórí ọkàn rẹ, jẹ́ kó dá lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n bó bá tiẹ̀ fẹ́ ṣe ìpinnu lórí ọkàn rẹ, ṣe àmúlò ẹ̀kọ́ tòní. Wo ọkàn rẹ lọ́nà 4. Tí ọkàn rẹ tó bá wà nínú ipò yìí, má ṣe ṣe ìpinnu kankan. Kí ni ìpinnu? Elédè ìbò á pè ní decisions. In fact, àkọlé ìwàásù wa lédè ìbò sọ pé 4 conditions of the heart that lead to wrong decisions. Ipò 4 tí ọkàn lè wà tó lè darí ènìyàn láti má lè ṣe ìpinnu tó dára. Ipò àkọ́kọ́, ẹ bi mí léèrè. Ipò àkọ́kọ́ òun ni ipò ìbẹ̀rù ọkàn. Ipò ìbẹ̀rù ọkàn. Ọkàn Dáfídì ti pòrúru. Ọkàn Dáfídì ti bẹ̀rù. Ọkàn Dáfídì ti bẹ̀rù débi pé kò tiẹ̀ ronú ìlérí tí Ọlọ́run ṣe fún un wípé òun ni ó di ọba. Bí a bá ṣe ìpinnu nígbà tí ọkàn wa bá ń bẹ̀rù, ìpinnu wa ò lè nígbàgbọ́ lórí. Nítorí wípé tí èèyàn bá ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ bá ń bẹ̀rù, kò lè rántí àwọn ìlérí Ọlọ́run. Dípò kó ṣe ìpinnu lórí ìlérí Ọlọ́run, ìpinnu rẹ̀ yóò ní wàhálà lórí nítorí pé ọ̀nà mìíràn ni ó máa gbà wo ohun tí òun fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ gbà yóò tẹ̀ máa wò pé ọwọ́ mi ni gbogbo rẹ̀ wà, yóò gbàgbé Ọlọ́run. Dáfídì ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ bẹ̀rù. Ọkàn rẹ̀ sì sọ fún un wípé ó jẹ́ tètè sá, ó jẹ́ tètè sá. Tó o bá sá, ikú ni o, ikú ni o. Má ṣe ṣe ìpinnu nígbàkigbà tí ọkàn rẹ bá wà nínú ìbẹ̀rù. Tẹ́ bá jẹ́ kí ìbẹ̀rù ọkàn yín kí ó ṣe ìpinnu fún yín, ẹ rí wípé oríṣiríṣi wàhálà lèèyàn máa ń dojúkọ téèyàn bá ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ bá bẹ̀rù. Mo rántí ní ọdún kan ó ti pẹ́, nígbà tí wọ́n sọ fún mi, ẹnìkan sọ fún mi wípé nígbà náà àwọn oníwòlíì ò ṣe wòlíì ni, ló sọ fún mi wípé kémi má ṣe rìnrìn àjò. Tí n bá rìnrìn àjò, ikú ni. Lásìkò ìgbà náà, ọkàn mi inú ìbẹ̀rù ló wà wípé n ò ní rìnrìn àjò. Kò pẹ́ rẹ̀ ni bàbá mi pè mí tó lóun fẹ́ rán mi lọ ìrìn àjò. Ó fẹ́ di wàhálà pé n ò ní lọ, ó lọ, n ò ní lọ, ṣùgbọ́n mo pàápàá lọ. Adé ojú ọ̀nà, ọkọ̀ ṣe bí ẹni pé fẹ́ ṣe yẹ̀gẹ́yẹ̀gẹ́yẹ̀gẹ́. Ẹ̀rù ti bà mí. Àkọ́kọ́ bí tọ́kàn mi lọ ni pé wọ́n sì ní wọ́n rìnrìn àjò yìí o. Ìpinnu tí mo ṣe ńgbà náà, inú ìbẹ̀rù ni mo ṣèpinnu. Mo ti gbàgbé pé Ọlọ́run nìkan ló lè ṣààbò èèyàn. Bákan náà ni Dáfídì ń tó ṣe nìyẹn. Ó ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ ń bẹ̀rù. Ẹ má ṣe ṣe ìpinnu nígbà tí ọkàn yín bá ń bẹ̀rù. Ipò tí ò dá kí ọkàn ènìyàn ó wà rí tí ènìyàn bá fẹ́ ṣe ìpinnu lórí nǹkan. Ẹ jẹ́ kí n sọ fún yín wípé ìpinnu nígbà tí ọkàn bá ń bẹ̀rù, wàhálà ló máa ń dálẹ̀. When your heart condition is a fearful condition, don't make a decision. Má ṣe ìpinnu kankan. Ohun ẹ̀kejì tí mo fẹ́ kẹ́ mọ̀, gẹ́gẹ́ bí mo ṣe fílẹ̀ sínú èbó sọ wípé when the condition of the heart is manipulating, ipò àfọwọ́yí tọkàn rẹ ò dúró ṣèyí ṣọ̀hún. Kápẹ̀ pé ní ẹ̀tàn ọkàn. Nígbà tí ọkàn rẹ bá ń tàn jẹ ilé yìí ló dá, ilé ni ò dá, ṣèyí ṣọ̀hún. Má ṣe ìpinnu lásìkò ìgbà náà.
Dáfídì bẹ̀rẹ̀ sí ní yí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ padà. Tí n bá ṣe báyìí, tí n bá ṣe báyìí, ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní tànjẹ, ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yí ohun gbogbo padà, bẹ̀rẹ̀ sí ní ṣe àfọwọ́yí. Àfọwọ́yí yìí dẹ̀ rèé, wàhálà ní ìgbẹ̀yìn rẹ̀. Má ṣe ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ bá ń ṣe bíríbíríbírí tó ń yí ọ́ po. Má ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ bá ń yí ọ́ po. Béèyàn bá ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ bá ń yí po, wàhálà ló máa ń dálẹ̀ lẹ́ẹ̀kan náà sí. Tẹ́ ẹ bá tún ṣe mo fẹ́ rìnrìn àjò onígbàgbọ́, bí mo fẹ́ ṣe ń ṣe báyìí, mi ò ṣe báyìí, tí ọkàn ò bá lè dúró lójú kan, má ṣe ìpinnu. Dáfídì ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ ò dúró lójú kan. Kí ni ìgbẹ̀yìn rẹ̀? Ẹni tá a sọ pé yóò dàdé, ó wá dẹni tí lọ ń ṣẹrú. Ẹni tá a sọ pé yóò dàdé, ó wá ṣẹni tí lọ ń darapọ̀ mọ́ àwọn mìíràn nínú ìbẹ̀rù. Má ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ bá ń bẹ̀rù. Má sì ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ ò bá dúró. Jẹ́ n fún ọ ní ìkẹta, èyí tí mo pè ní ìgbẹ́kẹ̀lé ara ẹni. Ìgbẹ́kẹ̀lé ara ẹni ló pọ̀ jù lónìí. Tí mo bá ṣe báyìí, tí mo bá ṣe báyìí, tí mo bá ṣe báyìí, yóò ṣe báyìí, yóò di báyìí, yóò di báyìí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, a máa ń ṣe ìpinnu lórí pé mo lè ṣe, gbẹ́kẹ̀ mi ní èmi, a ti máa ń gbàgbé Ọlọ́run. Bóyá baálé ilé ló jẹ́, bóyá ìwọ sì jẹ́ ìyàwó ilé. Báwo làwa ṣe ń ṣe ìpinnu tiwa? Ǹjẹ́ ìwọ máa ṣe ìpinnu lórí ara rẹ bíi pé èmi nìkan, tí n bá ti ṣe báyìí, tí n bá ti ṣe báyìí, bí báyìí ni ó bọ̀ sí? Dáfídì ó ṣe ìpinnu lásìkò tí ọkàn rẹ̀ gbẹ́kẹ̀lé òun wípé òun lòun lè ṣe ààbò ara òun. Láì ṣe pé òun bá sá lọ, kò sí bí òun ò ṣe ní ṣe kú. Ó ti gbàgbé ìlérí Ọlọ́run tó sọ wípé ìwọ gangan ni ọba kàn ní ilẹ̀ Ísírẹ́lì. Ó gbẹ́kẹ̀lé ara rẹ̀. Ó gbẹ́kẹ̀lé àwọn ìjà ogun rẹ̀. Ó ti gbàgbé wípé Ọlọ́run nìkan láláàbò, nìkan ló sì lè pani mọ́. A máa ṣe dáadáa, a máa wúlò kéèyàn ó gba Ọlọ́run gbọ́, ẹni tí ó mọ ọ̀la ènìyàn, ju kí a gba ọkàn wa gbọ́, ọkàn tó jẹ́ pé àsìkò ìsìn nìkan ló mọ̀, kò mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la. Tí ọkàn bá ti gbé ẹ̀mí lé ara ènìyàn fún ara rẹ̀, gbogbo ìpinnu tí ènìyàn bá ṣe nígbà náà, ó lè ṣe kánkànkán, ṣùgbọ́n kò lè wà fún ọjọ́ iwájú. Ọjọ́ iwájú rẹ̀ ò kì í dára, nítorí pé gbogbo ìpinnu tí onígbàgbọ́ bá máa gbé kò gbọdọ̀ gbé ìpinnu lásìkò ìgbà tí ọkàn rẹ̀ bá ń sọ pé ìwọ ló lè ṣe kinní fún ara rẹ̀. Tó o bá gbé ìgbésẹ̀ báyìí, ṣé mọ̀ pé a máa ń sọ kinní kan nínú àwo onígbàgbọ́? Wọ́n ní ọ̀run ó ran ẹni tí ó ran ara rẹ̀ lọ́wọ́. Irọ́ ni. Ọ̀run ó ran ẹni tí ó ran ara rẹ̀ lọ́wọ́. Irọ́ ni. Ọ̀run, ẹni tí ó bá ran ara rẹ̀ lọ́wọ́ lọ́run ó ràn lọ́wọ́. Irọ́ ni o. Ẹni tí Ọlọ́run bá fẹ́ ràn lọ́wọ́, kò sí ẹ̀dá tó lè yí padà. Ọlọ́run ló yan Dáfídì. Nígbà náà kò tiẹ̀ mọ́ra rẹ̀ pé òun lè débì kankan. Ẹ má gbàgbé ibi tá a ti lọ mú wá. Ọlọ́run ló sì ní yóò jọba. Kò nílò láti ran ara rẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n torí pé ó ṣe ìpinnu lásìkò ìgbà tí ó gbẹ́kẹ̀lé ara rẹ̀ nìkan, tí ò gbẹ́kẹ̀lé Ọlọ́run mọ́, ìpinnu rẹ̀ ò dára. Ẹ̀kọ́ ló kọ́ àwa náà gẹ́gẹ́ bí onígbàgbọ́. Má ṣe gbẹ́kẹ̀lé ara rẹ̀. Kò sí ohun kankan tí ìwọ nìkan lè dá ṣe àfi Ọlọ́run. Ṣé mọ̀ wípé nígbà mìíràn a máa ń wo iye owó tá a ní nínú ilé ìfowópamọ́, iye owó tá a ní níbí, iye kinní kan tá a ní lọ, a wá wò papọ̀, a wò pé tí n bá ṣe báyìí, tí n bá ṣe báyìí, bá ṣogún ṣogójì bí ó dára. Gbogbo rẹ̀ láìsí agbára Ọlọ́run, kò sí nǹkan kan. Tá a bá fẹ́ ṣe ìpinnu, ẹ jẹ́ kí ìpinnu wa kó wà lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má jẹ́ ká ṣe ìpinnu lórí wípé ọkàn mi sọ báyìí, ọkàn mi sọ báyìí. Mo rántí lọ́dún kan tẹ́nìkan sọ pé tí ọkàn bá ti sọ pé kó òun ó ṣe nǹkan, òun gbàgbọ́ pé tó dára ní. Irọ́ ni, ọkàn rẹ̀ ò dáa. Látijọ́ tí Ádámù ti ṣubú ni gbogbo ọkàn ènìyàn ti ṣubú. Ọkàn ènìyàn á sì máa tàn yàn jẹ. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìpinnu láyé, ẹ ṣe ìpinnu lórí tí Bíbélì sọ fún wa, kì í ṣe lórí ọkàn wa, nítorí pé ọkàn wa máa tàn ní jẹ. A ò mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la.
ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ìpinnu nígbà tí wọ́n ń bẹ̀rù láti sá, ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ṣe ìpinnu láti sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé Nàìjíríà le, mo ní láti sá lọ ni, ibi tọ́kàn wọn wà nìyẹn. Síbẹ̀síbẹ̀ kí làbọ̀ rẹ̀, ẹlòmíràn ò padà wá mọ́ nítorí pé ńgbà tó ṣe ìpinnu, ó ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ̀ tí ò sí lórí ibi tó yẹ kó wà. Ẹ jẹ́ kí n sọ èyí tó kẹ́yìn fún yín. Ọkàn tí ò bá dúró, ohun tá à ń pè ní compromising, ṣèyí ṣọ̀hún ṣèyí, ọkàn tí ò dúró lójú kan, bẹ́ẹ̀ nírú ọkàn bẹ́ẹ̀ ò gbọdọ̀ ṣe ìpinnu lóòótọ́. A compromising heart look forth for the path of less resistance when God's path often is the path of most resistance but the great blessing. Bó tilẹ̀ jẹ́ pé ọkàn tí ó bá ṣe ìpinnu tí ò dúró ṣinṣin níbi ìpinnu rẹ̀ kò lè rí ìbùkún. Tí ọkàn bá dúró ṣinṣin, bó tilẹ̀ jẹ́ pé wàhálà wà lójú ọ̀nà, ìbùkún wà níbẹ̀ nítorí pé ipa tí Ọlọ́run fẹ́ kí ènìyàn ó gbà nìyẹn. Ó ṣe pàtàkì kí ìpinnu wa kó dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí ọkàn yín kí ó wà ní ìlànà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí ọkàn wa kó pòǹgbẹ ọ̀rọ̀ Ọlọ́run. Ó yẹ ká jẹ́ kí ọkàn wa kó mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí nípa ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá a bá fẹ́ gbé lọ́jọ́ ayé wa. Ẹni tó bá gbé ìgbésẹ̀ tàbí tó ṣe ohun kan tàbí tó sọ wípé ìpinnu mi rèé, torí pé ọkàn rẹ̀ ń bẹ̀rù. Ẹlòmíì ti ṣèpinnu lọ́dún yìí, bóyá pinnu tiẹ̀ ni pé ò lè ṣègbéyàwó torí pé kí ni, ó ti wò wípé ọ̀rọ̀ owó Nàìjíríà àbí wàhálà Nàìjíríà, ìwọ ló rò bẹ́ẹ̀ o, ọkàn rẹ ló dẹ̀ rò bẹ́ẹ̀, ọkàn rẹ lè tàn ọ́ jẹ. Ọlọ́run ní ètò mìíràn fún ọ, Ọlọ́run sì mọ ohun gbogbo, òun nìkan náà ló dẹ̀ lè ṣe ohun gbogbo. Má ṣe ṣe ìpinnu gẹ́gẹ́ bí mo ṣe wí lákọ̀ọ́kọ́ nígbà tí ọkàn rẹ bá ń bẹ̀rù. Má ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ bá ṣe nínú ipò ìfọwọ́yí àyédèyèdè. Má ṣe ìpinnu tí ọkàn rẹ bá ń tàn ọ́ jẹ wípé owó Nàìjíríà yóò bàjẹ́, Nàìjíríà yóò dàrú, kò sí nǹkan kan fún ọ mọ́, kò sí gbá fún ọ mọ́. Má ṣe ìpinnu lásìkò ìgbà náà. Ọkàn á máa tani jẹ, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń dúró títí láé. Má ṣe ìpinnu lásìkò ìgbà náà. Má sì ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ bá gbẹ́kẹ̀lé ìwọ, tó rò wípé ìwọ nìkan náà ló lè ṣe ọ̀nà àbáyọ fúnra rẹ. Kò sọ́nà àbáyọ lọ́wọ́ ènìyàn. Mo sọ fún èèyàn rí dáadáa, mo ti jókòó lẹ́yìn ilé wa rí nílùú tán ti bí mi, tí mo bẹ̀rẹ̀ sí ní sunkún wípé kí l'Ọlọ́run dá mi fún gan. Nígbà tí ó le débì kan, mo bẹ̀rẹ̀ sí ní sunkún ni pé Ọlọ́run kí ló dá mi fún gan, irú ipò wo ni mo wà yìí. Tí n bá sọ fún ọ lónìí wípé mo ṣe kọ̀ǹdọ́rí, ò ní gbàgbọ́. Mo sì ṣe kọ̀ǹdọ́rí, mo lọ sí ilẹ̀ oko, mo móko aṣánko, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ ọjọ́ ọ̀la. Nígbà náà tí mo bá ti ṣe ìpinnu wípé ó ti tán, kí ni mo tún fẹ́, kí ni mo fẹ́ dà láyé, ò ní máa rí mi wò lórí móhùnmáwòrán lónìí. Má ṣe ìpinnu torí ọkàn rẹ, ṣe ìpinnu torí ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé tí Ọlọ́run wá ní fún wa ó ju ohun tí ọkàn wa ń rò lọ. Ọkàn wa sì rèé látijọ́ tí Ádámù ti ṣẹ̀. Ẹ má gbàgbé pé a bí wa sínú ẹ̀ṣẹ̀ ni, lọ́kàn wa ti bàjẹ́. Ọkàn wa ò dúró déédé mọ́, ọkàn wa ò tiẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ mọ́. Má ṣe ìpinnu lásìkò tí ọkàn rẹ bá ń gbọ́ pé ìwọ nìkan ló lè ṣọ̀nà àbáyọ fúnra rẹ. Má sì ṣe ìpinnu nígbà tí ọkàn rẹ tí ò bá dúró ṣinṣin lórí ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ọkàn rẹ kó dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ọkàn rẹ kó gba ìlérí Ọlọ́run gbọ́. Lásìkò ìgbà náà o lè ṣe ìpinnu. Nígbà tí o bá ti rí ọ̀rọ̀ Ọlọ́run tó ti ṣe ìbámu pẹ̀lú ọkàn rẹ, ìgbà náà ló dára láti ṣe ìpinnu. Jẹ́ n bi ọ́ lónìí, ǹjẹ́ ìwọ á ń ṣe ìpinnu torí wípé ọkàn rẹ sọ bẹ́ẹ̀, àbí ò ń ṣe ìpinnu torí ọ̀rọ̀ Ọlọ́run wí bẹ́ẹ̀? Ìpinnu tá a bá ṣe torí ọkàn wa sọ bẹ́ẹ̀, a máa tàn ní jẹ́ pọ̀. Ṣùgbọ́n ìpinnu tá a bá ṣe nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀, òun ló máa ń dúró ṣinṣin. Tẹ́ bá rí ọkàn yín, àbí kí n wí báyìí, ó rí ọkàn rẹ ní ọ̀nà mẹ́rin yìí tí mo ti kà sílẹ̀ fún. Má ṣe ṣe ìpinnu lásìkò ìgbà náà. Ìdí rèé tó fi jẹ́ pé o nílò láti ṣe ìpinnu lórí ọ̀rọ̀ Ọlọ́run tí kò yí padà. Ọ̀rọ̀ Ọlọ́run ò lè tàn wá jẹ. Ọ̀rọ̀ Ọlọ́run dúró títí. Kí n tó parí, jẹ́ kí n bi ọ́ léèrè, bí Kristi bá dé lónìí, níbo ni wọ́n ń lọ? Níbo ni wọ́n ń lọ? Jẹ́wọ́ tiẹ̀ nílé lọ́run. Jẹ́ n wí fún ọ wípé
Jésù ti lọ láti pèsè àyè sílẹ̀ fún wa. Ibi tí ò sí ìpòrúru, ibi tí ò sí pàǹpàrọ̀ owó, kò sí wàhálà pààrọ̀ owó gbà, kò sí pààrọ̀ owó ná, kò sí hílàhílo tá à ń rí lórílẹ̀-èdè. Ibi ayọ̀, ibi tí ò sẹ́kún ni Bíbélì pé, ibi ìdùnnú. Ǹjẹ́ wọ́n ní ìdánilójú wípé tí ikú bá tiẹ̀ pọ̀ lónìí tàbí tó fi ayé sílẹ̀, ǹjẹ́ o ní ìdánilójú pò ń lọ sọ́run? Ọ̀pọ̀lọpọ̀ sọ wípé mò ń lọ, màmá ṣe lé, màmá ṣe lé, màmá ṣe gbogbo ohun tó ń ṣe ò lè fún ọ ní ìyè. Ẹnìkan péré tó lè fún ọ ní ìyè náà ni Jésù Kristi. Jésù wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè, kò sẹ́nikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Òun nìkan lọ̀nà, òun nìkan nìyè, òun nìkan ló lè fún wa ní ìyè ànípẹ̀kun. Bíbélì sì wí fún wa wípé ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 27 sọ wípé ó fún wa ní ìyè ànípẹ̀kun. Jésù wípé èmi fún wọn ní ìyè ànípẹ̀kun, wọn kì yóò ṣègbé láéláé, kò sì sí ẹnikẹ́ni tí ó lè dá wọn gbà kúrò lọ́wọ́ mi. Ó ṣe pàtàkì tó bá lè béèrè ìyè ànípẹ̀kun lọ́dọ̀ Jésù. Tó bá lè dijú rẹ kó sọ fún wípé Jésù olólùfẹ́, gbà mí lónìí, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mo jẹ́, fún mi ní ìyè ànípẹ̀kun. Kò sí ọ̀nà míì jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé torí pé à ń lọ church, kì í ṣe pé torí pé a màdúrà gbà, torí pé àwa la dára jù, kì í ṣe pé torí pé àjẹpá yọ yà wá lẹ́nu. Nígbà tí a bá lè ṣí ọ̀rọ̀ àpáàdì hàn wá, tá wá rí wípé ẹ̀rí gbogbo àwọn tá tẹ̀ ń pè lójíṣẹ́ Ọlọ́run, àṣebi tí wọ́n wà rí. Ẹni tí wọ́n ti tọ́ka sí pé eléyìí ò lè make láéláé, eléyìí wo ẹni kú, yóò yà ọ́ lọ́nu ní pé Jésù ó gbà nítorí pé ó ní ìyè ànípẹ̀kun. Ǹjẹ́ ìwọ ní ìrètí wípé ò nílé lọ́run? Tó o bá ní ìrètí, díjú rẹ, gbàdúrà pé yóò fún ọ ní ìyè ànípẹ̀kun. Ẹ̀bùn ọ̀fẹ́ ni Bíbélì pé, Ọlọ́run ó sì ràn ọ́ lọ́wọ́. Orúkọ mi Oluwagbemiga Dada, láti ìjọ Lighthouse Independent Bible Baptist Church tí ń bẹ ní Ìwó Road, 12B Gòkè Àkànwó, Àbáyọ̀mí Ìwó Road. Bákan náà, tẹ́ bá fẹ́ bá wa pàdé, ẹ lè wá sínú ìjọ wa ní aago 10 ní ọjọ́ ìsinmi títí sí aago 11 la máa ń ṣe Sunday school wa. Láti aago 11 lọ ní ìsìn wa fún ìsìn ọjọ́ ìsinmi. Bóyá aago 12 sáago 12:30 àti parí. Bákan náà, ọ̀sẹ̀ àkọ́kọ́ àti ọ̀sẹ̀ tó parí la máa ń ṣe ohun tá a pè ní ilé ẹ̀kọ́ Bíbélì wa, Bible Institute. Tẹ́ bá lè wá, Olúwa yóò ràn yín lọ́wọ́. Ẹ má sì gbàgbé ní ọjọ́ Wednesday ní aago 5:30 la máa ń ṣe ẹ̀kọ́ Bíbélì wa. Ẹ wá, ẹ bá mi pàdé. Tẹ́ bá ní àwọn ìbéèrè, ẹ rí àwọn ẹ̀rọ tí wọ́n fi sí orí móhùnmáwòrán yín, ẹ lè pè wá, a ó sì dá yín lóhùn. Olúwa ó ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run fún àánú, a dúpẹ́ fún ààbò, a dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa láti gbọ́ ọ̀rọ̀ yín. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó so èso rere nínú wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí, ní Anímọ́níyà ni o, tàbí ní Ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó Road, tàbí ní Ọlọ́run Dáàbá. Yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 5652 070 38 06 5652 070 87 68 2122 070 87 68 2122 070 55 30 7492. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè. Èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí.
Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Àdúrà.